ètò ní ètò Bísí Ológe pẹ̀lú Bísí ọmọ Ẹ̀dúnjọbí. Orúkọ tèmi ni Prince Jídé Àlàbí. Stay tuned. Káwá panupọ̀ ká ṣe bísímìláì mẹ́ta, kúlúwú Allahu mẹ́ta. Ó dúró ní dédé pé ní kọ̀ọ̀kan wa bá a ṣe pọ̀ tó yìí akéwòlù Kùránì ẹ̀yẹ kọ̀ọ̀kan. Gbogbo ládá tá a bá wá rí ń bẹ̀. Àtẹ̀yí tí gbogbo àwọn àfọ́ àti wí kankan tí màmú náà wá wí. Àti gbogbo àwọn àfọ́ ọlọ́mọba àfikẹ́ alájà kìtì yù Ìyábọ̀. Musa Akínsànyà. Muse Akínsànyà. Muse làwọn mọ̀ sí. Lọ́dọ̀ àwọn ní kéwú Musa ni. Muse Akínsànyà. Àti ládàtà tùrí ń bẹ̀. Kọ́lọ́mbà fi kẹ́ ìyá rẹ̀. Kọ́lọ́mbà fi kẹ́ ìyá rẹ̀ sí Nàtúlá Àbẹ̀bí. Kọ́lọ́mbà fi kẹ́ àwọn Musa Akínsànyà. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad. Adá ọpẹ́ fún Ọlọ́run. Ilé ìgbẹ̀yìn náà rí. Ilé ìgbẹ̀yìn ẹ̀dá rèé. Tí gbogbo wa náà ń padà bọ̀ wá. Ànábì Muhammad. Ó ní ẹ máa lọ lè bí ẹ sàárè wò. Torí sàárè tẹ bá ń bẹ̀ gbogbo ọgbà yóò jẹ́ máa rántí pé ọjọ́ kan èmi náà kú láyé. Ìgbà tí Ìyábọ̀ ń bẹ láyé. À ń bá wọn jowú aṣọ. Ìgbà tí Ìyábọ̀ wọ̀ yìí. Àwọn wà lè Èkó. Ilé tí Ìyábọ̀ ń gbé yìí. Èmi náà gbarú ẹ̀. Èyí tó ju bẹ́ẹ̀ lọ. Ọmọ tí Ìyábọ̀ bí. Èmi náà bí ju bẹ́ẹ̀ lọ. Láńlẹ̀ jowó ilé kémi náà fẹ́ jù bẹ́ẹ̀. Àbí Ọlọ́run wo. Bá wa kẹ́ wọn o. Ọlọ́run kó ṣàánú àwọn àfáà. Ọlọ́run tí ó tọrọ wa sí. Kálukú kó dákẹ́ kó má tara wa ṣe lọ́hùn. Lórí social media lọ́la sí. Wọ́n kírun sí Ìyábọ̀ lára. Àwọn àfáà ló lọ rẹ̀ sí. Kálukú gbẹnu sọ́hùn. Ọlọ́run ló mọ̀ dájọ́ ọbẹ̀. Kálukú gbẹnu sọ́hùn. Ọlọ́run bá ti bẹ̀ ṣẹ́ lọ́hùn. Àtúnṣe ibi tí wọ́n wí yun. Alájà ni. Àjẹjọ wà ní hajj ni. Báàrí tilé. Ó ń kírun ní Mẹ́kà lọ́hùn ẹnkí ti Mẹ́kà wọn bá kí Nàìjíríà tílé òṣojú wa. Tọ́ Ọlọ́run wọlé yìí tí wọ́n kí Mẹ́kà tó lálùbáríkà yín o. Ọlọ́run bá fi kẹ́ wọn. Láyé Ànábì wa Muhammad. Ó wẹ àwọn kan sínú Ìsìlámù. Wọ́n kírun tí wọ́n fi lọ. Ànábì lọ́mọ àlùjánnà ni wọ́n. Àwọn àbẹ̀lẹ̀ ọ̀rọ̀ yá ìjọ Friday. Àmbẹ̀lọ́rọ̀ yá ń jọ Friday. Lágbára Ọlọ́run. Àwọn fẹ́ máa kírun báyìí. Gbólóhùn yẹn lásán. Àwọn fẹ́ pàṣẹ ìrùn táwọn kí tẹ́lẹ̀. Gbólóhùn yẹn lásán. Ó ti tú wálẹ̀. Àwọn ọmọ ìmáàmù ti ṣàlùwẹ̀. Ẹ máa yà fún ọlẹ́ ọkọ̀ àwọn. Ìkẹ́ Ọlọ́run kó máa bẹ̀rẹ̀ wọn Kìbìtìyù Adénúgà Akínsànyà. Ìwọ Kìbìtìyù Adénúgà àwọn Akínsànyà. Ìkẹ́ Ọlọ́run àlàáfíà gbére kó máa bá Kìbìtìyù. Ìrẹ́ Kìbìtìyù ìkẹ́ Ọlọ́run orí ajé ìjọta rẹ̀ kó máa bẹ́ o. Ilé ìgbẹ̀yìn tẹ́ẹ̀dá ń gbé láyé rèé mo kọ́ mansion mo kọ́ duplex mo kọ́ oríṣiríṣi nǹkan ibi tí ó padà kọ́ gbogbo wa sí rèé. Ànábì ti jẹ́ oyé wa nú ọ̀rọ̀ rẹ̀ tá a bá fi ń ṣe wáàsí. Ànábì ní ẹni fẹ́ Lárúbáwá torí nǹkan mẹ́ta. Torí pé mi Ànábì tọ́lọ́run rán sáyé ọmọ Lárúbáwá ni mí. Ẹlẹ́ẹ̀kejì Àlùkùránì tí ń jẹ́ mọ́lẹ̀ fún gbogbo anú ayé Lárúbáwá Ọlọ́run fi sọ̀ kalẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo tí gbogbo wa sọ ó jẹ́ Yorùbá ni ó jẹ́ Ìgbò ni ó jẹ́ Haúsá ni ó gbèrè tó wáyé òkò jẹ́ bájọ́ àwọn gàlìkì àmọ́ Lárúbáwá ni gbogbo máa sọ.
tó bá jọba ti gbé sínú sàárè tá a ti kú yẹpẹ sí àwọn màláìkà wa jáde àwọn màláìkà méjì wọ́n jáde tì í. yàtọ̀ aláàánú kì í mọ rábùkì. wọ́n máa bèè lọ́wọ́ kìbìtì yìí pé ta ló lọ́wọ́ ọba rẹ̀. mọ kìbù látòkè. ibo la dojúkọ rẹ̀. mọ dínú kì. ẹ̀sìn wo ló ń sìnkú tó kú láyé. mọ nàbí yòókì. tala nàbì tó lọ́wọ́ rán sí ẹ láyé o. látàǹsà àǹtakùlì láwùmọ ashhadu an la ilaha illallah wa. ìyẹn kìbìtì yìí má wàá gbàgbé máa jẹ́ òye wọn pé kò sọ́ba kan ẹ̀fọ́ ọlọ́run ọba pàǹdẹ́gbà Muhammad oníṣẹ́ ọlọ́run tó ní. láwùmọ annaki tukimina salata. báwa jẹ́ òye wọn pé kò tó kú láyé wákàtí 5 kò já lọ́wọ́ rẹ̀ òun kí gbogbo gbà. kúlì láwùmọ annaki tutina zakata. máa jẹ́ òye wọn pé ńgbà tó wà láyé wọn bá tọ́lọ̀ ṣe fún alárísìkí òun yọ sàkà ń bẹ̀. kúlì láwùmọ annaki hajjati baitallahi. tí ó tún yé wọn pé òpó sìlámù tí ájìjẹ kan nú ẹ̀ ìwọ náà bá wọn lọ. Allahumma ighfir laha wa ọlọ́run bá kẹ́ bá gẹ́ o. tajawaz anha. ọlọ́run bá aṣàmójú kúrò fún ẹ̀ ní òníwà láyé kó má ṣe bá mú pa àmọ̀ṣe wọn. wa'fu anha. ọlọ́run bá aṣàmójú kúrò fún wọn. wa nakkiha min al-khataya. ọlọ́run bá fọ̀ ọmọ kúrò níbi gbogbo ẹ̀ṣẹ̀. kama yunaqqa as-sab'u al-abyadu min ad-danas. gbogbo wa ṣe ń fọ aṣọ funfun kúrò níbi ẹ̀gbin ọlọ́run má sábà fọ̀ ọmọ. qabla qira'ati suratil mulk. kíwájú ká tó ka Suratul Mulk fọ́lájà wa Adénúgà. liyakul shay'an imamuna huna. àlìmọ́ọ̀mù wa láàyè yìí àṣekù wa Suleiman àwọn náà bá wígbó lóhùn kan sí i. qabla an naqra suratal ó yẹ ká tó mulk. ka Suratul Mulk. Alhamdulilayi. adúpẹ́ fọlọ́hun ọba o. adúpẹ́ fọlọ́hun o. ẹ jẹ́ alhamdulilayi rabbil alamin. Kullu nafsin gbogbo ẹ̀dá pátá. za'iqatul maut. àfàìwáyé láì kú tá a bá ti wáyé ó ti dára kí gbogbo wa náà lọ. Qala ta'ala fil Qur'ani. wọ́n náà bá yẹ sọ́nù Al-Qur'ani. Alladhina. Àwọn tó- Alladhina. àwọn jáde kan ló ṣe yí pé Tafirruna minhum. tó ń sọ wọ́n sá fún ikú. Inna al-mauta alladhi. dájúdájú kú tẹ̀ ń sá fún o. Alladhina. àwọn tí wọ́n máa ń sá fún. Tafirruna minhum. tí wọ́n sá fún ikú wọn ní ikú ò ní pa mí wọ́n sá sọ́dọ̀ sá sósì Fa innahu mulaqikum. kò sí tàbí ṣùgbọ́n wọn kò sá lọ ikú padà wá bọ̀ Thumma wá bá wa. turadduna yóò wá dá a padà síbi. ila ilmil ghaibi wa shahada. ọba tó wọn kọ̀ọ̀kọ̀ tó wọn gba gbogbo wa ọlọ́run wá dá padà wá síbẹ̀. Wa yunabbi'ukum bima kuntum ta'malun. pé tá a wá ṣe láyé wa alágàtà àti bàlágà ọlọ́run máa bù wọ́n ní ìró Alájà rẹ̀. kìbìtì rèé o. alájà kìbìtì ló ti lọ rèé o. Mo dàbí ẹgbára. ọdẹ àbí agbára. Mo fàyàn tó báyìí. èmo fa tó yìí. Mo rí rùmùrùmù. mo rí rùmùrùmù. Mo lẹ́bi tó dáa. mo lẹ́bi tó dáa. Mo lọ́mọ ìyá tó dáa. mo lọ́mọ ìyá tó dáa. Wa ma'a zalika. òun ti bẹ́ẹ̀ náà. Wọ́n ti padà sínú rẹ̀ lẹ́ni o. sáré náà ni wọ́n padà sí. Njọ́ tó ń bọ̀ ilé ayé. ìjọ tí wọ́n ń bọ̀ lé ayé. Ara ìpè náà gbà jáde. ara ìyẹ̀pẹ̀ náà ni wọ́n gbà Ìjọ jáde. wọ́n tún padà náà. ìjọ tí wọ́n tún padà. Wọ́n tún padà sínú ẹ̀. wọ́n tún padà sínú ìyẹ̀pẹ̀. Ìwọ bàbá. ìwọ bàbá. Ìwọ mọ̀mọ́. ìwọ màmá. Tí wọ́n ń bẹ̀ tó olóòní tí gbà. wọ́n ń bẹ̀ tó ní gbá ni wọ́n. Baálé ilé wa. baálé ilé. Kó sọ jù bẹ́ẹ̀ lọ. kó sọ jù bẹ́ẹ̀ lọ. Mi ò ní dá wọn lóhùn. mi ò ní dá wọn lóhùn. Nítorí pé ò tí ì kọ́lé. Nítorí pé ò tí ì kọ́lé. Sọ̀rọ̀ pé ò kírun. Ò kírun. Gbogbo ara dó ń bí lẹ́nu. Gbogbo ara dó ń bí lẹ́nu. Àfáyà ń bẹ́nu wa o. Àfáyà ń bẹ́nu wa. Rámọ́tà ń bẹ́nu wa. Rámọ́tà ń bẹ́nu wa. Sàkínà ń bẹ́nu wa. Sàkínà ń bẹ́nu wa. Afusa ń bẹ́nu wa. Afusa ń bẹ́nu wa. Abdulatif ń bẹ́nu wa. Abdulatif ń bẹ́nu So wa. kírun láàárọ̀ yìí. Ó kírun láàárọ̀ yìí. Tó kírun bó kírun. Bó kí. Ọlọ bọ́lọ̀ níjọ́ Ọ̀pẹ̀lẹ̀ àlọ́ rẹ̀ bọ́lọ̀ lọ́jọ́ Tó bá ń wẹ̀ ẹ́. Tó bá ń wẹ̀ ẹ́. Ṣe dáadáa. Ṣe dáadáa. Àmọ́ ń sàfàlẹ̀ yóò mìíràn. Tó bá ń wẹ̀ ẹ́. Ẹni bá wù kọ́ gbọ́dọ̀ Ọlọ́run. Ẹni bá wù kọ́ mọ̀ gbọ́ o. Ṣùgbọ́n ìrántí pé Al-Qur'ani. Ó ní mọ́ ní àmìlà sọ́ọ̀lì ha. Gbogbo ẹni bá ṣe dáadáa láyé. Fálì nàfùsí. Ó ṣe borí ara ẹ̀. Wọ́n mọ̀ ní àṣà àfáàlẹ̀ yà. Ẹni bá ṣàbùrú sí kọ̀kọ̀ sí gbangba. Wa ma rabbuka Ọlọ́run ọba. bisallamil abid. Aqulu qawli hadha. Ilé ìdáwí yìí. Astaghfirullaha li wa lakum. Ọlọ́mọṣà àforíjì ẹni Sadaqa kan. Allahu al-azim. Àmínà. kan tó ka suratul mulk. Akí Ọlọ́run. Akí Ọlọ́run. Gbogbo wa ẹja sọ pé Allah. Ọba náà lọ́ba tó tóbi. Ọba náà lọ́ba tó tóbi. Ìjọ́ tẹ̀dá bá ń rẹ̀ ní àtijọ́ téèyàn ń sunkún. Ọjọ́ téèyàn rẹ́rìn-ín téèyàn sunkún ọlọ́run náà nìkan gbà fún un náà ló Ẹ jẹ́ ká tóbi. sọ pé Allahu Akbar. Tóbi Ọlọ́run náà ló ń sùn àwa yìí o. Títóbi ọlọ́run náà ló fi rán ẹnìkan kan wá yìí Nínú o. alákínà kún. Nínú ilẹ̀ náà ni wọ́n ti dá wa. nu'idukum. Ibẹ̀ náà ni wọ́n padà dá wa padà sí. Wà nínú àánú. Bá a bá tọ́jọ́ pé àdìkì àwọn ìbẹ̀ náà ni wọ́n ti fà wá yọ. Tààràtà Wọ́n ìwà. ti gbé àdìdé nù lẹ́lẹ́lẹ́ kan sí. Bàbá wa mọ̀ bẹ́ẹ̀. Tàbá gbà Ẹ jẹ́ ká bẹ́ẹ̀. lọ ṣe eré. Ẹ jẹ́ ká ṣe eré. Bismillah. suratul mulk. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ثم الذي يسرى كالرجل
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.